ASADAY Worldwide Incorporated Canada adúpẹ́ lọ́wọ́ tó lórí tẹlẹ́mù káàkiri àgbáyé tó ń tì wá lẹ́yìn oní gbogbo ìgbà. Ẹ ṣé àṣà oníbàjẹ́ lórí wa o. Àmì àṣẹ Ìdùmarè. Bájẹ̀tì ọwọ́ kan ò ṣe lè gbẹ́rù dórí. Torí pé pápá bá kún tán yìí tó pín ni. Ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alájọṣe. ASADAY Worldwide Incorporated Canada. Lábẹ́ aláṣẹ àtolùdarí. Ààrẹ ọmọọba Joel Ọláníyọ̀ Yàtóyè bàbá àṣà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó bá ti jọyè lóko. Ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn. Tó ìmọ̀lẹ̀ kajẹ̀ka ètò ìṣàkóso ìjọba. Nípínlẹ̀ àtijọba àpapọ̀. Àmọ̀rírì àtìlẹ́yìn yín. Àṣeyọrí gbogbo tá a ti ń ṣe. Ọlá Elédùà àtàdúró tì yín ni o. A dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Canada tí wọ́n fààyè gbà wá láti gbé àṣà Yorùbá lárugẹ láàrin àwọn aláwọ̀ funfun. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ ẹ̀ka ètò ìròyìn àtàṣà lábẹ́ alákòóso Alhaji Lai Mohammed. A dúpẹ́ lọ́wọ́ Premier of Manitoba Honourable Stephen Ida, Manitoba Minister of Sports, Culture and Heritage Honourable Andrew Smith, Mayor of Winnipeg Scott Gillingham, àti Deputy Mayor Marcus Chambers, and every legislative member in Manitoba. Our members of Parliament in Federal Cabinet, James Besson, Honourable Kevin Lamoros, Honourable Dan Van Der, and other members of the Parliament in Canada. Nigerian Ambassador to Canada, Dr. Deyinka Asekun àtìyàwó wọn, Mrs. Olawumi Asekun, Dr. Segun Olude, University of Manitoba, Winnipeg Free Press, Canada Broadcasting Corporation, Lagos State Government, Kwara State Government, Oyo State House of Assembly, Ministry of Information and Culture, Abuja, Ọba Adéyẹyè Ẹniètò Ògúnwùsì Ọ̀jájá kejì, Ọọ̀ni Ilé-Ifẹ̀, Ọba Dr. Senator Mahood Lékan Balógun, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Olóògbé Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta, Aláàfin Ọ̀yọ́, Ọba Munirudeen Adéṣọlá Lawal ti mí tìlú Ẹdẹ, Ọba Dr. Ṣọlá Adéníyọ̀ Láníyàn, Onípòkíà of Ìpòkíà Land, African Communities of Manitoba Incorporated, ACOMI, Media Vaccine, Nigeria Association of Manitoba, Ẹgbẹ́ Ọmọ Yorùbá ní Manitoba, Ọ̀kẹ́ International Group Canada, Dr. Jimsam Adédayọ̀, Yomi Mate Ifankaleluya, Wálé Lawal Baba Promo, Dr. Yinka Ayéfẹ́lẹ́, Ọ̀túnba Bọ́lájí Amúsàn Tampan President, Ọmọọba Jídé Kòsọ́kọ́, Yétúndé Ògúnṣọlá, Ayọ̀ní, Níkẹ́pẹ́lá, Sáfẹ́jọ́ Àmàmà, BBC News Yorùbá, Alárìnjó Theatre Group, The Nation Newspaper, The Sun Newspaper, Aṣèjèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tó ń gbé lórílẹ̀-èdè Canada. Pàápàá jùlọ ẹgbẹ́ ọmọ Yorùbá ní Manitoba. Kàkà díẹ̀ kàdákẹ́ ni. A ò ní tẹ̀tì láti máa gbé àṣà Yorùbá lárugẹ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ọmọ Yorùbá ò máa la ipa níbikíbi tá a bá wà. Àṣà Yorùbá ò ní rẹ̀ yín o. Ó dọwọ́ gbogbo wa. Àjọṣe wa ní. Bá a ṣe ṣe tó yẹ wá lọ́dún tó kọjá. Ẹ jẹ́ àtúnjọ ṣe lọ́dún 2023. Káṣà Yorùbá tún lè máa gba ìgbẹ̀yẹ káàkiri àgbáyé. Ààrẹ ọmọọba Joel Ọláníyọ̀ Yàtóyè bàbá àṣà ló ń dúpẹ́ o.